sàlásàlá tó yín ayé máa kú sàlámọ́tù ọmọ oko sinimá titun sàlámọ́tù ọmọ oko kọ́mẹ́dì tó ná kọ́mẹ́dì parẹ́ o àti gbéjáde sàlámọ́tù ọmọ oko Olasco Films eléyìí tún lé nílẹ̀ o ó fàkọyọ sàlámọ́tù ọmọ oko. sọ́mọ̀ kan kí ṣẹlẹ̀ sọ́mọ̀ kẹ́bí lè ṣe wà ẹ̀ wọ́n ní lẹ́gbọ̀nsẹ̀. yé wọ́n lè lẹ́gbọ̀nsẹ̀. tó fẹ́ gbọ́ máa bọ́ra mi sí owó. ẹjọ owó tèmi àti rẹ bá ṣe máa ṣiṣẹ́ kí n máa kó dání. èmi wò pé bóyá kí èmi mọ kó dání. máa kó dání sọlámọ. kì í mọ kó dání. yé mo mọ. èmi sàlá sọ́ọ́sẹ́ pè fún yín ni ẹ̀ẹ́dínkù rẹ̀. ẹ̀rọ ilé ìkẹ́ ìwò kẹrẹ́ ní àníta kìtì kọ́mẹ́dì yìí bọ́bọ́ góyìn àyè máa kú sàlámọ́tù ọmọ ọkọ. agbowó ipa gbowó òde ìrẹ́mi ọjà ìlẹ́gà oníṣẹ́ rọ̀bìrọ̀bì tó ń lọ wọn lọ́wọ́ gbà. ọjà lé wọn kábàkábà wọn sáwọ́lú ẹ̀kọ́. ọmọ lórí burúkú àbáyé ayé ẹ̀fẹ̀ bọ̀ jẹ̀dẹ̀ ẹ̀ ṣe pọ̀lẹ̀ pàmò lórí burúkú ẹ̀. sálámọ́tù. Salimọ́nù. sálámọ́tù sọ́ọ̀bù mi kéde ìtọ́jú ṣe kìtì. ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sálámọ́tù. ìjàrá mi. sálámọ́tù máa ṣe àjọ. as written and produced by Olatunji Balogun Osman Gbadebo ló package ẹ̀ títí jẹjẹ ló direct ẹ̀ starring Tóyìn Àyìnmákù Damola Olatunji Madam Sajẹ Saheed Balogun Victoria Kọ́láwọlé Táyọ̀ Àmọ̀kadé Ìjẹ̀bú Osman Gbadebo Ìdòwú Adẹ́nẹ́kan Yẹtúndé Bákàrẹ̀ Kẹ́mi Taofik Musiliu Ajíkanlé Búfalo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Sàlámọ́tù ọmọ ọkọ subtitled in English àti gbéjáde bẹ́ẹ̀ sórí DVD tó mọ́lẹ̀ rẹ̀ kẹ́tẹ́ marketed and distributed by Olasco Films Nigeria Limited EU 10-6 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos Headmaster Films Nigeria Limited Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì ló distribute ẹ̀ sinimá titun Sàlámọ́tù ọmọ ọkọ àwọ̀ tó wọ̀ ní ẹgbà bẹ́ẹ̀ ó ti jáde ẹ̀ tẹ̀tẹ̀ lọ́ra ti yàn. Sàlámọ́tù ọmọdá ọmọdáadá Sàlámọ́tù ọmọdá. Láwọn kíni kí ló dé? Ṣé bí kálukú ló ń ṣe é tiẹ̀? Gbogbo. Òṣìkà ni yóò rojọ́ òṣìkà kan ni yóò dá wá pèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. Òṣìkà ni yóò rojọ́ òṣìkà kan ni yóò dá wá pèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. Ó tàfà sókè òyìnbóore ṣòǹgbọ́ wá pèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. Adédìméjì ó ní tó ṣe gradation tó dùn ní ara rẹ níbi ìwé tó ọkà lágbára Ọlọ́run àbúrò ní ìṣẹ̀lẹ̀ sí ọ àbúrò ní sí àwọn òbí ẹ méjèèjì ní fojú sunkún rẹ ẹni bá lé ṣubú rẹ yóò ṣubú lágbára náà ìyá mi jìjì fìrí arúgbó aṣọ mọ́bàdì aṣọ wà ká mọ́jì àwọn ìyá mi àgbàlagbà. àìwá ṣé ẹ̀ ń pọ̀fọ̀ yìí. mo ní mú tìṣẹ̀ṣẹ̀ wọn ni. àrò ti rọ̀ ọmọ ẹ ṣe. ọ̀rẹ́ mi kò ṣe ọlọ́run tó wá rí ayọ̀ báyìí wà ní wọn ní ìgbà tí Adédìméjì tó ti wá jáde ẹ̀kọ́ ètò ìparí ẹ̀kọ́ báyìí iṣẹ́ ló kù. bẹ́ẹ̀ni ó ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ni. ẹ ti ẹ̀ wo ṣe ẹ rí bọ́kọ mi ṣe graduate ẹ̀ jò tó ní ọ̀dọ̀ ọba sílẹ̀ bó ṣe wà kó gbogbo èmi 21 wà lé kí gbogbo wọn máa bímọ àyà mi ti gbà á àyà mi ti gbà á. mọ́mí ẹ máa bí àbúrò ọgọ́fà lábí. dábì ìgbà ẹ̀kọ́ lè máa ṣe fún mi tó máa yẹ kí mi lù tẹ́lá fẹ́ kí mi lù ẹ̀ṣin báyìí kan já òun rẹ̀ sá. ẹ má wàá gbàgbé mọ́tò ẹ̀ tẹ́fẹ́ fún un. ṣébi tí mọ́tò ló kéré mọ́tò tó pọ̀ tí o rẹ̀ ń tí ó nà. ẹ yóò ti ní ìtọ́fẹ́ fún un. o ti dá ń gbà náà.
nísìnyí àwọn agbóúnjẹ jáde àwọn agbègbè jáde ti dín. ẹ má tó tẹ́lẹ̀ ẹ má ti gbóúnjẹ sí à ẹ gbọ́ mo fẹ́ bá sí àmà àgbọ̀ ẹ má bọ̀ àlọ́rọ̀ mo jẹ́ ilé ìwọ pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹ don't forget to ask him not now when he's done. Okay. Oh my God. wọ́n á láti mo yọ tòótọ́ gan-an báyìí wọ́n yà owó kí ni èyí tí àdúgbò fi ránṣẹ́ ìlú. àwọn onílá ńlá ti wíwà ń kọ́ àwọn èèyàn òjì dé. ọ̀rẹ́ ìwà sọ òun àti ìdí àwùjọ àmọ́ ẹ̀sìn ẹ̀ lọ́kàn fún mi mo ní ìdíje ìdí kékeré kan. àgàbí yìí tí mo fún ẹ ti o ti tó gbà ó ti lọ. àkọ́bá bùkátà ń lẹ̀ àkọ́bá bùkátà ń lẹ̀ tó bí wáyà lásán tó wọlé báyìí ètò dí bùkátà ibi táà ti di fẹ́ tú ọkọ̀ mi bẹ̀ dín 200,000. àrọ̀lá alọ sí ìlú fẹ́ ẹja ló jẹun ìyá ìjà ìbánigbó jẹ. ṣé ẹ̀ jáde mọ́ ni. ẹ dágbére mi ò ní ẹ̀ jáde ẹ̀. àdúgbò bá fẹ́ jáde tẹ́lẹ̀ mú bẹ̀ kan kù yọ òṣìṣẹ́ náà fún ọmọ ọlọ́run. ìyẹn lẹ ẹ ṣe tán ẹ wà yá ni. ibi tẹ bá tẹ̀ ń jáde ẹ tẹ̀ dé inú. kọ̀ mọ́ra ìwà wà ní ìgbóyà ìbò ní tá a bá di lálẹ́ sí àrùn. oúnjẹ owó kọ́. ibà àdúgbò ṣàlàyé ká tó kúnnú yàrá pé kò sówó ńlẹ̀ báyìí. mo jẹ́ aṣọ fún ọ̀rẹ́ mi sí àmọ́ ó sọ pé ní àwọn òfin ló. tí wọ́n sì fún mi ní owó ẹni àkọ́kọ́ tí ń kọ̀kọ́ yọ owó fún ìwọ ni. owó lórí kókó. owó ni kẹ́ mú wálé. ẹ mú wálé mo jẹ́ abó oúnjẹ lẹ̀. oúnjẹ yẹn mi ò lè ṣe ní tí mo ṣe ń jẹ tà ṣe jẹ ṣẹbẹ mu tí yóò gbáre ni. ọ̀dọ̀ wa sọ bí n bá mo tún yé lálẹ́ tí n bá mi lè jẹ́ lónìí n bá lè jẹ́ lálẹ́ ní ìjẹ́ lónìí. ẹ̀yin jáǹjọ̀nù ni. èmi máa jẹ́ ní oṣù máa mi mọ ìyá àgbà mi. ẹ wo owó ni kókó jàre ẹ lọ àti sáàmà yín tẹ̀ ń gbé lọ wọ́wọ́ wa. àdàjà lílé yìí orí ìyá mi rí ọmọ yìí. kí ni. agbára ni. ẹ lọ síta kí lọ ṣe kinní yìí. síta ni kí n fún mi oṣù dà kán mọ̀ pé àárọ̀ ọkọ ìyàwó nínú oṣù dà ti gbòòrò. ìgboro yìí náà lárí wọn wọn máa lọ wọn ní mú kọ̀kọ̀ ìgboro yìí náà ni. Adédìméjì sá ibi tí o sọ pé o mú CV ẹ lọ yìí kí ni nǹkan tí o sọ lọ. mo ti drop CV mi fún wọn wọ́n dẹ̀ promise pé àwọn máa send mi ní message àwọn máa call mi àtìgbà náà lèmi náà dẹ̀ ti ń fi àdúrà tìlẹ́yìn. Sínà ṣé ìwọ náà rí mi ì mọ béèyàn ṣe máa wà tó máa nọ́kọ́ lẹ̀ tó ṣẹ̀ máa fi ọwọ́ kó mi kiri ṣé wíwọ́n epo ni àbí àìrówó rà kí bàbá tiẹ̀ kó nílé iṣẹ́ lẹ̀ kó ṣẹ̀ máa ní òun fẹsẹ̀ gbálẹ̀ òun wáṣẹ́ kiri ìjọ òun la fẹ́ ṣe yẹn gbà. Daddy please I'm sorry ẹ wo ṣe bí ẹ̀yin náà tó máa pẹ́ ṣiṣẹ́ kárakára ẹ tara mọ́ṣẹ́ ni ẹ lè kó nǹkan tẹ kó jọ yìí ẹ lè kó jọ àti pé ẹ lè dé irú kò tẹ dé. Daddy please in the name of God I want to work I want to be a man let me go outside and work kí mi náà lọ ṣiṣẹ́ níta at least please. Dìméjì tó ná torí ta ni mo ṣe ń ṣiṣẹ́ gan torí títa ni mo ṣe ń ṣiṣẹ́ ṣebí torí tìyẹ náà ni. sórí obìnrin nìwọ kó bá yá o máa gbalé ọkọ ẹ lọ ọkọ ẹ lè máa gbà kó ṣiṣẹ́ lọ́dọ̀ mi àti pé obìnrin gan ò lè ṣiṣẹ́ lọ́dọ̀ mi. kí lọkùnrin ṣe tí obìnrin ò lè ṣe even better than bí ọkùnrin ṣe máa ṣe àtúnṣe àtúbẹ́tà ju bọ́kùnrin ṣe máa ṣe lọ. Anyway mọ́mí yín ti ń pè yín o wọ́n pè mí wọ́n sọ pé àwọn ti ń pè yín pé ẹ gbàgbó kí ló dé wọn náà ṣàfẹ́ bá yín sọ̀rọ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi pè wọ́n kẹ́ lè fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbogbo nǹkan wà wà. ṣòro lóòótọ́ ni mọ́mí mi pè ṣùgbọ́n láàárọ̀ ìtọ́pẹ́ mi mo wà níbi iṣẹ́ mo bí sí èmi náà mọ̀ pọ́ fẹ́ rí mi kódà ọ ti fi fóònù tírẹ́tì mi gan
mi ì dẹ̀ tí ní time bóyá tó bá máa di weekend máa yọjú sí wọn. ok ọ̀nkú kẹ́yìn má mọ̀ pé ẹ̀yin ò bá dáàdì ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ káwọn ṣe iṣẹ́ yẹn ẹ̀yin má fi títí ẹ̀yin má fi dí tiwọn lọ́wọ́ ṣé ti gbọ́. àǹtí ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wọ́n jẹ tí mo gbé kaná. ẹ má jẹ olówó lọ gbogbo ẹ̀ lẹ́ máa ṣe pọ̀ ẹ máa ṣiṣẹ́ nílé iṣẹ́ dáadé ẹ̀ máa tó ń jẹ kọ́kọ́ yín gbogbo ẹ̀ ìyẹn náà lè ní kí wọn náà máa dúró sí wàtá bá tó ọkùnrin náà láti wọ́n jẹ́ sí torí ìdájí rẹ̀ lọ́síyàwó ẹ̀ bá dé. wà á béèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá òṣìkà ni yóò rojọ́ òṣìkà kan ni yóò dá. ẹ má bínú járe. Traffic again. Kálẹ̀ ni ẹ̀. Ṣé ẹ tó kò níwájú mi sí? Ṣé Faluko ní ẹ̀nà? Ó mọ́ ni. Àwọn journalist máa ń sọ̀rọ̀ ẹnu media náà. Torí màá tó ń lọ yẹn, ọ̀lẹ́ ni mo fi mi. Ó ní kinní kan wò ni. Bó ṣe rárí tó dàbẹ́ ní pé ṣú mi tó dàbí lóka owó wà lọ́wọ́ ẹ̀. Nínú ìlú yìí tí ò bá jẹ́ number 1 á jẹ́ number 2. Torí ó gbéṣẹ́ fún mi o kò gbéṣẹ́ fún mi aláàtì mi máa dùn. Mi ò fi ṣeré o máa tó lọ yẹn mi ò fi ṣeré rárá in fact òun ni mo fi mí. Ó ní owó burúkú bó ṣe ń lọ yìí. Òde wa hàn lára wọn ṣé gaiman ni. Gaiman báwo legit náà lè ṣe businessman. Ó wà lọ́wọ́ ẹ̀ bọ́n bó ṣe orí tó dàbí ṣúmi. Ṣé káwọn ọmọdé ti dàyẹ̀ nù? Ẹ ò ní mọ́ àdọ̀wọ́. Adéwálé ọmọ àlùkò ẹ kú oríire ńlá lélẹ̀ yìí o wọ́n níjọ́ Monday àwọn sanwó. Ọpẹ́ ìfọlọ́ lọ́ọ̀yà náà ṣe pè mí láìpẹ́ náà ni ohun tó bá di Monday ní ṣẹ́ẹ̀kì máa kílẹ̀. tọ́tán bí lọ́ọ̀yà gangan ò pè àwọn tẹ́mi gbaṣẹ́ lọ́wọ́ wọn wálé iṣẹ́ yìí tí wọn ò ní pè mí ni ìṣẹ́jú yẹn ń pè mí. adúpẹ́ fọlọ́hún ọpẹ́ ńlá rè owó dé bá ń tàṣẹ ìyóò kan Ọlọ́run púpọ̀ iṣẹ́ mi tó ti wà lẹ́ẹ̀ báyìí. ẹ̀yin náà dẹ́tun náwó ẹ̀wọ̀n pé ìròyìn tọ́rọ́ lọ́dún mo lè nà ṣiṣẹ́. lẹ́yìn iṣẹ́ tí mo bá ti ń wá owó adúgbò wọn náà owó tá a rí lórí ilé yìí yóò tó ká kọ́rù ilé mẹ́wàá báàkọ̀ mẹ́ lóòótọ́ àlọ́. wọn kan o ọ̀rẹ́ mi wọ́n ní méjì lọ́rẹ́ dùn mọ́ tó bá ti ń lu bíi mẹ́ta mẹ́rin ní máa dòwò jàngbọ̀n ni mo fẹ́ ká mú lẹ̀ ká má bàa dára wa. wà á béèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá ó ta fa sókè òyìnbó. nígbà tá a bá jẹ tá a yó tán ìgbà náà láwà dáwọlé sẹ àwọn ọmọ pé èèyàn kì í àwọn gbèsè fún. rárá o iṣẹ́ ṣáájú fàájì nígbà tá a bá ṣiṣẹ́ tán a lè wá tẹ́ fádà fàájì ká wá bẹ̀rẹ̀ fàájì ẹni rẹpẹtẹ. àlùkò ga o ó dà níbo lè fẹ́ ká ti bẹ̀rẹ̀ ẹ bá ń gbà náà o. iye tí wọ́n san wọlé kọ́ yìí. ṣó ti gbàgbé o àwọn tó yára lówó àti dáwó wọn padà pẹ̀lú commission wọn èmi náà dẹ̀ tó fi 10 million naira lẹ̀ mo ti yọ yẹn mi yọ commission mi
ìwọ fúnra rẹ̀ o mọ̀ kó yá 1 million gbogbo ọ̀hún wò yẹn òun náà yọ tó fi kú iye tó kù iye tó kù yẹn òun náà náà wá fẹ́ ṣiṣẹ́ lé lórí báyìí. ayé owó ti bàjẹ́ báyìí. wo sórí tó kù yẹn yà ṣiṣẹ́ lé lórí. ayé owó ti bàjẹ́ báyìí mo ti gbé bùkátà lórí owó ìkọjá tó kù nílẹ̀ yìí. àdúrà tá a máa gbà ní pé kọ́lọ̀ tó pèsè ní tó máa ju ilé rẹ̀. a fi inú àdúrà kọ́lọ̀ ń jẹ́ àárí mi. òun ronú wojú mi dáadáa wàláì wọ́n ti gbá ẹ wọ́n ti fi èkó wọ́n ti fi wọ̀n ẹ́ wọ́n ti gbá ẹ gidi gan ni chairman àbí council àbí kí ló máa ń pè é ó ti gbá ẹ tó o bá mọ̀ kó ti gbá ẹ ó ti gbá ẹ mo sọ fẹ́ kó ti gbẹ̀mí ìyàwó ẹ mo sọ pé ó ti gbá ẹ jẹ́ ká ti ibi ìṣáná ká fi kíyèsí oògùn ìwọ ló máa múṣẹ́ wá ṣé ò ń gbọ́ mi. ẹ wá ṣiṣẹ́ tán á mú owó rú ayọ̀ owó sìgá ayọ̀ owó ṣáláńgá ayọ̀ á wá mú ìrún á kó fún ẹ ìwọ náà á máa gara bọ̀ nínú ilé epo ti rówó wàhálà wọn ti gbà wọn ti fèkó wọn ẹ̀ ń rìn ìdìn ṣé chairman yẹn bóyá ń lo ọmọ àtọ́ lo range yẹn wò láìkì kò lo wọn mà ó láìkì kò lo range ṣé dẹ́kun má gbolo lórí burúkú tó bá ń gbé mi sílẹ̀ tó pé màmá làágùn mi ìyẹn ló kà kún mọ́tò. èsì ẹ̀ ló bàjẹ́ á sì tún ṣe. ẹ máa gbọ́rọ̀ èsì ẹ̀ ló bàjẹ́ ó dáa jọ nítorí ọlọ́run tó bá yẹ pé wọ́n ní owó lọ́wọ́ bí chairman yín ṣe lówó lọ́wọ́ ni ṣé ìyá kàbírà ọmọ ẹ̀yẹn ṣó máa kú náà ọmọbìnrin ni ó ṣó máa kú. ẹ̀kọ́ gbọ́ wọ́n ti lọ́wọ́ ọkùnrin nípa ó ti ṣe ẹni kankan àgbàlagbà tó bá yọ tuntun sọ́dọ̀ ó ti gọ̀ jù. ọ̀rẹ́ mi adéwálé àlùkò mọ mọ òun náà sí wọn èèyàn ọlọ́run gidi ó sì gbà fún ànábì Daddy, lédè tẹ́ pé látàárọ̀ tàbí jíbalẹ̀ sí ni ká máa dúpẹ́ fọ́nà. Even nígbà táwọn ń dání table the same thing. Daddy kí ló ń ṣẹlẹ̀ fún ìkan náà? torí kó rí pé mọ́mí ẹ̀ náà ti ń béèrè question ẹ̀ lọ́wọ́ mi nínú ilé látẹ̀ ní ìgbéga lórí àwa ṣàlàyé ṣé ó ṣe wà lẹ́nu kó bá rí èdè tó bá béèrè lọ́wọ́ tí wàá ṣe máa lọ báwo ló ṣe máa rí láàrin. I feel very bad. ìwọ náà rí bẹ́ẹ̀ ìdí nìyẹn láti máa dúpẹ́ nítorí pé tẹ́yìn bá nídìí nǹkan tẹ̀bìrì lọ́wọ́ mi tèmi dẹ̀ ti rí ṣe nínú ìdílé mi nínú fámìlì mi brọ́dẹ̀ mi mọ́mí ẹni wọ́n nídìí ẹni tí tọ́lọ̀ dẹ̀ ti ń pèsè fún mi látara mi sọ́dọ̀ mi bàbá ṣé kò wá tọpẹ́ láti máa dúpẹ́ ni. àárín mi gbà òótọ́ wà òótọ́ olúwa mo fẹ́ rí yín lóòótọ́ àgbà tí mo ti wọ́n ní kọ́pàdì yẹn tọ́jú mi dáadáa níkòrò rà dìtàínà báyìí ó ní yúnífọ̀mù tí mo lò tẹ́lẹ̀ ẹ ṣe ń jẹ ṣéńjì sí ọ̀nà láìpẹ́ mi nìyẹn. owó tí mò ń rí gan lówó pé gbà má bínú ó jọ̀wọ́ sálárì mi lọ n kò ṣe ní wá dúpẹ́ máa dúpẹ́ jù. ṣùgbọ́n mo kàn ní pírọ́blẹ̀mù kan ni ìṣòro kan ni mo ní mo ṣe wà yìí ṣé ilé tí mò ń gbé láńlọ́ọ̀dù ó ya wèrè jù tójò bá rọ̀ nísìnyí orí bẹ́ẹ̀dì mi ló rọ̀ sí ìyàwó mi tàgbàgbà ló sọ gbogbo tẹlifíṣàn mi rédíò mi ta ló wà. ó ní owó 2 6 months kí lọ wá pé àìsí owó kò ní dá pàánù padà. láti sọ fún owó dáàbì. 30,000 ni. ó tó kí n gbé bá dìrì. sálálá wàsálàm sálálá wàsálàm sálálá wàsálàm ìtàkìrì láì sálálá wàsálàm sálálá wàsálàm sálálá wàsálàm sálálá wàsálàm. wà á béèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. ó tọ́fà sókè òyìnbó borí. ó ti gbàgbé wípé àṣegbé kan kò sí láyé. àríṣe láríkà àríkà bàbá ire. ẹ balẹ̀ mọ́gbọ̀n kí lọ pọ̀ ṣẹlẹ̀ gan-an mo fẹ́ kọ́ ṣàlàyé fún mi. àní mo ní ìmùlẹ̀ tí ń bẹ láàrin mi àti ọ̀rẹ́ mi àlùkò mo fẹ́ kí ẹ bá wa torí pé ó ti fẹ́ máa dalẹ̀ ní ìsìnkú kí nǹkan kan ó ṣe é kọ́ máa bá tiẹ̀ lọ ká má pàdé ara wa mọ́. àlùkò fẹ́ dalẹ̀ káì ìdán wọ́n gbé ẹ̀ máa bẹ̀ lérí lé ká ẹ má ṣe fọ̀dàlẹ̀ sọ̀rọ̀ ẹ má ṣe fọ̀dàlẹ̀ sọ̀rọ̀ tòrá gbárí wọn nìyá ó lò ó sálùkù ọmọ bí ọ̀dàlẹ̀ bá lè kú ẹni bá dalẹ̀ ọ̀bà lè lọ ni. mo sọ fún yín pé ìjọ tọmọdé bá múlẹ̀ ní mọ̀ kí mọ́jọ́ tí ó dà àlùkò fẹ́ dalẹ̀ iwájú ọ̀dàlẹ̀ ìhun tójú akẹ́yìn kú rí ojú rẹ̀ ó rí
èmi mo sọ bẹ́ẹ̀ fún dúró ná ẹ̀yin ní tí mo gbé fún yín pé kẹjọ jẹ tẹ́ fi múlẹ̀ gangan ṣé kò jẹ ni. ọjẹ àjọjẹ náà ni. ó gbórí ilẹ̀ ó jẹ kú ó gbórí ilẹ̀ ó jẹ já ọwọ́ afẹ́ gbórí ilẹ̀ kó ṣèbàjẹ́ àṣẹdọwọ́ ilẹ̀ apani wo ilẹ̀ ó mú bílẹ̀ jẹ́ ọmọ dalẹ̀ ẹnìkan là á kọ́ bàjẹ́ fún ìwọ́jọ́ dalẹ̀ bàbá gbúrò kú ẹ̀kọ́ wa fọ́ rẹ́ mi. bàbá ẹ mọ̀jẹ̀lẹ̀ ọ̀pá ẹ bá wa tú múlẹ̀ ni ẹ kàn tú kó ń kálukú ọmọ lọ́nà rẹ̀. Àlàbí o ti ń ṣe báyìí èso ọmọdé mọ̀ nígbà tẹ́ ti lè jọ múlẹ̀ béèyàn bá fẹ́ tú múlẹ̀ ká tó pajẹ́ ẹ̀sìn ó pè é ká tó pẹlẹ́dẹ̀ ẹ̀sìn ó pè é bẹ́ẹ̀ tayọ ẹni ó bá fẹ́ wọlé awo yóò ṣètùtù. ojúkòrò ń tẹ̀ múṣàwó gbà náà lọ́wọ́ ojúkòrò ń gbọ́dọ̀ pé. bàbá wa fẹ́ já yín báwọn ẹ̀yin méjèèjì náà lẹ gbọ́dọ̀ jọ dúró láfijọ́ tú ìmùlẹ̀ bẹ́yìn méjèèjì ọ̀bá wá dúró á jẹ́ pé ìkan ti kú lèèyàn fi tún lè tú múlẹ̀ ọ̀hún bí ọ̀bá síbẹ̀ bàbá la tú ní àyìn láàrin èmi rẹ̀ irọ́ lápá tí n bá ń bẹ lókè èbè tí mo wá ní mo tú fún irọ́ mọ́ pa. tó bá ti kú. àfi tó bá kú bí ọ̀bá ti kú ẹ̀jọ̀ mú dé ìwọ́sàn dé èèyàn mọ̀ bí wọ́n ti tú múlẹ̀ ń bí gbẹ́tò tí ò ṣe mọ́ tó bá ti lóhùn ò ṣe mọ́ wọ́n tù ṣùgbọ́n tó bá tó ti kú ni. tó bá tún kú o àmọ́ bá a ṣe lè yọ ọkùn kúrò lọ́rùn tiẹ̀ tí òbí ní wọ́n. sọ́gbọ́n ìwọ má bàa dalẹ̀ o ìwọ fi wúlẹ̀ o èèyàn máa ń filẹ̀ dídà fẹ́yàn kan ní o. mi ò gbọ́dọ̀ dalẹ̀ ẹ sì kó ohun tó ṣe ọmọ rẹ̀ bá níbẹ̀ òṣìkà ni yóò rojọ́ òṣìkà kan ni yóò dá wá béèrè iṣẹ́ rẹ̀ bọ̀ pẹ́ bóyá ìyẹn ogún ọdún wo ìyẹn á máa gbóná fẹ́lẹ́. bẹ́yìn méjèèjì ọ̀bá wá dúró á jẹ́ pé ìkan ti kú lèèyàn fi tún lè tú múlẹ̀ ọ̀hún bí ọ̀bá síbẹ̀ bàbá la tú ní àyìn láàrin èmi rẹ̀ irọ́ lápá tí n bá ń bẹ lókè èbè tí mo wá ní mo tú fún irọ́ mọ́ pa. tó bá ti kú. àfi tó bá kú bí ọ̀bá ti kú ẹ̀jọ̀ mú dé ìwọ́sàn dé èèyàn mọ̀ bí wọ́n ti tú múlẹ̀. ṣé ṣáàmà ni bóyá ń lo ọmọ àtọ́ lo range yẹn wò láìkì kò lo wọn mà ó láìkò lo range ṣé dẹ́kun má gbolo lórí burúkú tó bá ń gbé mi sílẹ̀ tó pé màmá làágùn mi ìyẹn ló kà kún mọ́tò. èsì ẹ̀ lọ bàjẹ́ á sì tún ṣe. ẹ máa gbọ́rọ̀ èsì ẹ̀ ló bàjẹ́ ó dáa jọ nítorí Ọlọ́run tó bá yẹ pé wọ́n ní owó lọ́wọ́ bí ṣáàmà yín ṣe lówó lọ́wọ́ ni ṣé ìyá Kàbírà ọmọ ẹ̀yẹn ṣó máa kú náà ọmọbìnrin ni ó ṣó máa kú. yóò dá wá béèrè iṣẹ́ rẹ̀ bọ̀ pẹ́ bóyá ìyẹn ogún ọdún wo ìyẹn á máa gbóná fẹ́lifẹ́li wá béèrè iṣẹ́ rẹ̀ bọ̀ pẹ́ bóyá ohun tó bá ṣe ó di dandan ẹ̀san rẹ̀ á ké lórí rẹ̀. wá béèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. wá béèrè iṣẹ́ rẹ̀. wá béèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. ẹ̀san rẹ̀ á ké ó di dandan. wá béèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o mo ti kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o ìwé làgbà ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá kọ́lọ̀ ní máa náwó lọ. ìmúṣe ká o gbogbo ọ̀run àṣebí ìmúṣe ká o gbogbo ọ̀run àṣebí ìmúṣe ká o gbogbo ọ̀run àṣebí ìmúṣe ká o gbogbo ọ̀run àṣebí. ẹ gbà mí o. ìmúṣe ká o. ẹ gbà mí o. báwo ló ṣe ṣe. ọkọ̀ ta ló pa.
bí mo ṣe lálàyé nìyẹn wà jáde láyà. èyí náà wò pípé yẹn ti pọ̀ jù pípé yẹn ṣáà ń pè wọ́n pé adájọ́ òkú báyìí bàbá mi ṣé àgbẹ̀ náà lẹ́la ló wá di pé wá ṣe káyà sókè. tàbí lérò mi. ẹ fi ọkàn ara yín balẹ̀ kò sí nǹkan kan rárá ẹni tí ò jẹ gbì kò lè kú gbì ẹ̀mí ọkọ ṣùgbọ́n iná ọmọ ọrú ọmọ tẹ bí wọ́n wọ́n pé láti ìpìlẹ̀ mi ń ṣe oníwàhálà mi ń fa wàhálà rárá lẹ́nu pé kúrò léèmí kí lè gba ibi iṣẹ́ mi lọ ṣe bísíǹsì mi bẹ́ẹ̀ mi ò rí nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ àti pé àlàtẹ̀rí ó gọ̀ ẹ̀kọ́ kan ara yín balẹ̀ kò sí ọkàn. bẹ́ẹ̀ni kò tiẹ̀ séwu èmi náà ẹsẹ̀kẹsẹ̀ tí mo ti tají báyìí tí mo lálàá yẹn tí mo ti tají ni mo ti gbági àlùwàlá mi ni mo ti lọ ṣàlùwàlá mo ti yan nọ́bìlà mo ti bọ́ lọ́rùn mi sọ̀rọ̀. èmi tí ẹ jẹ́rìí mọ́ ẹ jẹ́rìí mọ́. ọkọ náà kò kún fàdùà kò sí ohun tó lù wá ṣe dì bẹ́ẹ̀ ni ò sí ohun tádùá ṣe dì ṣùtì gbọ́ ọkọ mi. Àwọn iṣẹ́ tẹ́rí ẹ̀rọ kò ṣe ní àjọpadà àwọn ọlọ́run máa bá mi ṣàlọ́ ṣàbọ̀ ọmọ kò lè sí ọ̀pọ̀ lára. Òṣìkà ni yóò rojọ́ òṣìkà kan ni yóò dá wá gbèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. Òṣìkà ni yóò rojọ́ òṣìkà kan ni yóò dá wá gbèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. Ó tàfà sókè òyìnbó ṣìkàṣìkà ayé o ṣe bẹ́ẹ̀ nìkan kò rí ọ. Wá gbèrè iṣẹ́ rẹ̀ bó pẹ́ bóyá. Go! ọkàn mi léyìn ọkọ ìgbọ́n ẹni tó dọ́rọ̀ ilé ìwò ẹni tó pa gúnugúnfọ̀ kì í kájú o èèyàn tó pa kàlàmọ̀gbò kì í kájú ènìyàn ò ní kíje. ìjẹ́ ẹ̀dùn mi jù ó tẹ̀jẹ̀ bí n kò ní kú pàdánù èdè dùn mí ọwọ́ ajọ́ gàdí kò tí ì gba sálárì ẹlẹ́gbẹ́ mi. ọjà pọ̀ ẹbí mà dé ọjà
ọmọ tó bá máa ṣe ọ̀pọ̀ tó sùn lórí ìgbéga sẹ́rí ẹni tó pè owó. ẹ jọ nítorí Ọlọ́run owó náà kò rí bẹ́ẹ̀ afẹ́ Ọlọ́run fẹ́ jù wá lọ ni ẹ bá rí Ọlọ́run tẹ́ ń wo yìí o alápàdúpẹ́ ni o gbogbo tó bá ti ṣe ó ní ká máa dúpẹ́ ni ẹni tó wá kú yìí tó bá fò sọ́lẹ̀ tó bá rọ lọ́wọ́ tó rẹ lẹ́sẹ̀ tó rọ lápá tí a bá ní káwa mọ̀lẹ́bí tá a jókòó yìí ká máa gbé a ní pàrà lé ẹ̀ fún ọdún kan tó máa fi sùn gbogbo wa ẹ kí ló dé tá a máa dúpẹ́ ẹ jẹ́ ká máa dúpẹ́ ni àgbàlagbà ni ẹ mọ̀ fẹ́ kún síra nílé ìṣẹ̀ra rárá ẹkún yìí ti tó gẹ́ afa sallallahu alaihi wasallam ẹni wá tó kú yìí kọ́lọ́ba àtẹ̀síwájú kọ́lọ́n wọlé àná bíi Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ìgẹ̀ àti àánú Ọlọ́run kọ́lọ́ba jẹ́ kọ́lọ́n jẹ́ kó jẹ́ fún nusari kọ́lọ́n wọlé àná bíi Muhammad ìyanu sáré kọ́lọ́ba àkókòrò fún kọ́lọ́n wọlé àná bíi Muhammad kí ẹyẹ ká ṣe kúrò ọ̀la o ha rọ̀yọ̀ kan kó wájú jẹ́ fún nusari. lọ́yà Bímpé mo mọ̀ọ́mọ̀ jẹ́ kí àwọn tó kọ ẹ lọ nítorí ọ̀rọ̀ tí fẹ́ bẹ́ẹ̀ sọ sórí case tẹ́ fẹ́ lọ dìfẹ́ ní ọ̀la ẹ̀ jọ mo fẹ́ kẹ́ ẹ sa gbogbo agbára yín sórí tí àwọn prosecutor bá gbé wá gbígbóná mo fẹ́ kẹ́ ẹ̀yin náà dá padà ní gbígbóná I know you can do it mi ò dẹ̀ ní fẹ́ kí ẹ disappoint mi mo fẹ́ kí ẹ sa gbogbo agbára yín kẹ́ make sure pé ẹ win case yẹn. ẹ bá wò ó ṣẹlẹ̀ wà náà máa try. èwo ni kí ni gan bàbá kí ló dé ṣé wọ́n ṣe máa kẹ́ ọkàn àwọn pa ni. tẹ wá dánú bọ́sọ̀bù ẹ sọ fẹ́ mi wípé kéde owó ẹsẹ̀ mẹ́tìrì lọ́wọ́ ṣé má rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí dọ̀rọ̀ olówó dé àbí ẹ fẹ́ jẹ jù mí Ọlọ́run lè gbà mú yín. ọkù ẹ ní sùúrù. kí ni. ẹ wò ẹ̀yin náà ṣe sùúrù ọkọ mi ṣe sùúrù barista eléyìí tẹ́ ń ṣe yóò dáa o ẹ sọ fọkọ mi kó wá lẹ́ni kó wá lọ́la kó wá gbowó á máa padà á máa pòyì ẹ gbowó ẹ fún ẹ dẹ̀ ọkọ mi ṣé kì í ṣe owó ẹ ni ẹ mọ̀ owó ẹ ni o ẹ má dédé jẹ ẹ má torí pé kó kàwé á máa lè jẹ ẹ jọ. yọyún kò mo ka ìwé 99 mo kà kọ̀pọ̀ 100 ni Ọlọ́run bá ń gbọ́ mo kàwé bí tí wàá tún kàwé rè mo kọ́ bó orí mi bẹ́ẹ̀ ni ẹ má rẹ̀ mi jẹ ẹ jọ. Mr. Alabi ṣe rí ọ̀rọ̀ owó tẹ̀ ń sọ yìí wá títí tèmi mo ti ṣe ibi tó yẹ kẹ́yìn náà sign ẹ ti sign ẹ̀. Exactly. and àwa mẹ́ta ló yẹ ká sign check yẹn ẹnì kẹta ti di olóògbé which is Chief Aloko and tá a bá rí ọmọ ẹ̀ I mean or next of kin ẹ̀ kò sí nǹkan tèmi lè ṣe kò sí nǹkan tẹ̀yin lè ṣe owó yẹn wà ní báńkì but láì jẹ́ pé a rí next of kin a lè rówó gbà ní báńkì. bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ kan nìyẹn. káti á sọ pé ọmọ ẹ̀ bá yarí kanlẹ̀ tó bá ní pé òun ọ̀tọ́ ọmọwé nǹkan kí mo fẹ́ ṣe sí. kò sí nǹkan tá a lè ṣe sí. kí ló wá kan next of kin gba apá àfẹ́ gbowó báyìí ní ìsìn ayé yóò rí báyìí. bó tó bá gbẹ̀yìn náà ni ẹ̀ sí láyé Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ next of kin náà ló máa tọ́ ọ bọ̀wé bọ̀ nígbà tó ti wá rí báyìí ń sìn ẹ̀yin àti next of kin olóògùn ló máa tọ́ ọ bọ̀wé. èmi ò ní next of kin ní tèmi. ẹ kọ́ ọmọ sílẹ̀ gbà yẹn náà. bóyá Kàbírá. mi ò gbé dáhùn sọnù Kàbírá ni ọmọ mi ni. ṣé tí next of kin kì bá ti bọ́ sí ní ìsìn báyìí ó ti tán àbí. àwọn òwà lè fọwọ́ sí wẹ̀ nígbà tẹ́yìn ṣì wà láyé ẹ̀yin lè máa tọ́ ọ bọ̀wé. ẹ já sí báyìí. ẹ máa bá nǹkan wò nǹkan lẹ̀ èmi ò lọ rí ibà ọmọ olóògbé kọ́ tọ́ bọ̀wé wáyé tọ́ bọ̀ kí wọ́n á gbà bí. níwọ̀n bá ti next of kin olóògbé bá ti lè tọ́ bọ̀wé à ní problem lórí yẹn. ọtán ẹ máa káwọ́ mi balẹ̀ mò ń bọ̀. wọ́n dá lọ pé tí mo wà yìí ó ṣe máa wọlé òfin àti wọ́n dá ní mo wà yìí ó lẹ́sẹ̀ bá ṣe wọlé. kí ló dé kí ló yín wá lẹ́nu ọ̀rọ̀. ṣé mi sọ pé kókó kúrò níbí ìbáwọ́ dẹ̀ dúró pa sẹ́nu ọ̀nà ṣé bẹ́ẹ̀ ló fẹ́ máa gbé ni. èmi máa kú omi n kò ní kú o aṣọ ó dá ìgbà tó gà wá kú tán ẹ má tìsí mi báàgì ẹ fi àjẹ mí n kò jẹun dáadáa mọ́ ìwọ tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó jí nígbà tó gà wá láyé wà tí wàá gbójà bá mi láàárọ̀ kùtùkùtù ó jẹ́ tí mo jẹ tẹ́lẹ̀ mo jẹ àárọ̀ ọ̀sán alẹ́ àti dínà ẹ wá sọ di 010 wọ́n ní ìgò èjì pé dáadáa mọ́ ẹ fi àjẹ mí àbí. Mr. Àkàrà Ògún abo ló ń jẹ kú ṣé ojú ẹ̀ fọ́ ni àbí etí ẹ̀ di o mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé. kí ló ṣẹlẹ̀ o. tábàdé sọ ẹni tó ń gbádùn jù ìwọ ló máa rí
fáànù tó jábọ́ ìwọ ló máa rí ilé yín tó fọ́ ìwọ ló máa rí ìyá bàbá tó kú ẹ fẹ́ yí ẹ̀yìn ẹ̀ padà ó ti gan mọ́lẹ̀ ọ̀gá dẹ̀ ń fún ẹ lówó ọ̀gá yẹn wá kú ó tiẹ̀ wá ní ìròrí ẹyọ kan báyìí oúnjẹ ni sí fún lọ́rọ̀ tó bá ti dénú kò sọ̀rọ̀ mọ́ jókòó síbẹ̀ bóyá ẹjọ́ tèmi ni mo ṣe gbóúnjẹ wá fún ẹ. ilẹ̀ o Ògúnnáìkè kí ló kàn ń bẹ̀ ṣé kí ṣì kàn ní wọ́n wá ní ìwọ àti màdàmú ẹ wá fìyà jẹ mí nígbà tí ọ̀gá kú tán bí ó dá o èmi fẹ́ jẹun ebi pa mi o. ní sùúrù ṣó fẹ́ jẹun ni ó fẹ́ jẹun ó sọ̀rọ̀ wókè. ṣé bọ́ọ̀bù ni kí n máa wò ẹ bọ́ ṣe rí bí àgbẹ̀ fún igi eléyìí láti eléyìí ò dá mọ́ tó náà gbọ́ mi sáyé àtijọ́ yìí ẹ bẹ́lẹ̀ ṣe rí kò tí wàhálà àtiwá àti màdàmú ẹ má fi àjẹmí níṣò gbogbo ní kó bí mo ṣe àìmá di mario máa dúró kó mo máa tẹ̀lé báyìí máa dúró báyìí pé national theatre lọ́pọ̀ ọkọ̀ mi ọkọ̀ nìyẹn bá mi rí báyìí. wà á béèrè iṣẹ́ rẹ̀ kó pẹ́ bóyá òṣìkà ni yóò rojọ́ òṣìkà kan ni yóò dá wà á béèrè iṣẹ́ rẹ̀ kó pẹ́ bóyá ó tàfà sókè òyìnbóore ṣòǹgbọ́ wà á béèrè iṣẹ́ rẹ̀ kó pẹ́ bóyá. ẹ kú ọjọ́ mẹ́ta sà ẹ pẹ̀lẹ́ sà ṣé kò sí problem. ọlọ́run bọ̀ yìí wá lọ bá mi sí ọ́fíìsì ọ̀gá. ọ́fíìsì ọ̀gá wa. mo fẹ́ kó àwọn ìwé owó kan tó dọ̀ èmi àti ọ̀gá yín papọ̀ ó ní mo fẹ́ lọ kó. kò sí lọ́wọ́ wa nígbà tí dáàdì ti kú ni mọ́mì àti bọ̀dá ti méjì ti gba kíì lọ́wọ́ wa ẹ̀kọ̀ọ̀kan ni mọ́mì máa wá síbí àti bọ̀dá ti méjì wọ́n á wá bẹ̀ wá wò lẹ́kọ̀ọ̀kan. túrú pàlàpàlà wò lélẹ̀ àhọ́dà náà kò sábúrú débi tí mọ́tò bá wà ní sàmọ́ ẹlẹ́sẹ̀ àtàyà bẹ́ẹ̀ni sà. ẹsẹ̀ àkì ọwọ́ sẹ́kítì ni ó wà mo wá. kò sí kankan méjèèjì náà ti gbà. olówó àdàdà wò lélẹ̀ báyìí ó yẹ kí n jálẹ̀kùn dànù ni kí n kó tí n ó kù. ẹ fẹ́ já ilẹ̀kùn security wà rántí. security mímì. má dẹ̀ yẹ̀yẹ́ yín gan. wọ́n yẹ̀yẹ́ àgbàlagbà. wàláì má yẹ̀yẹ́ yín ó dẹ̀ máa dùn yín. àbí ẹ̀ ń dì wọ́n ni security wọ́n dàbọ̀. ó dà sà. wọ́n lọ́wọ́ bá o mo ṣe mistake pẹ̀lú àlùkò tí mo bá da business papọ̀ o tó lè sun orin lọ́rùn báyìí pẹ̀lú gbogbo wàhálà tó kó mi sí i ní méjì náà olórí burúkú ara ẹ̀ tí ẹ̀ ń dì òun náà ó tún kó kọ́kọ́rọ́ wọ́ òpòlú lọmọ yìí náà ó yẹ kó náà lẹ́sà lọ́wọ́ kò lẹ́sà lọ́wọ́ ó sì wá dáadáa bí ọbẹ̀ ọlọ́kà. wo àwọn àlejò tí ń bẹnu lé ni n sì fẹ́ sọ ọ̀rọ̀ lójú wọn torí pé ọ̀rọ̀ tó bá gba kásáǹtà àgbọ̀dọ̀ sọ́nu ilé èyí tó bá gbanú ilé èèyàn gbọ́dọ̀ sọ́ǹtà. Adédìméjì ọmọ Adéwálé Àlùkò púpọ̀ ọ̀rẹ́ mi dùn mí o yíyan bàbá rẹ ẹ tó bá sọ pé kò dùn ọ́ kóńtọ̀ náà kó lu bàbá ẹ̀ pa ọ̀gbádùn ọ̀rọ̀ mi ṣùgbọ́n ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ iṣẹ́ tèmi àti bàbá rẹ gbà ó ti fẹ́ di wàhálà sí lọ́rùn ìgbà mo dé báńkì lọ́dọ̀ bank manager wọ́n ní àfi tí next of king. ẹ wò dáàdì mo ti ní kẹ́ máa sọ òyìnbó mọ́ Yorùbá yẹn máa ń já lẹ́nu igere ju òyìnbó lọ next of king. bíbí ìjọba ti pè náà nù wọ́n láfi tọ́ bá tọ́ bọ̀ gbé ìgbà náà ni wọ́n tó sanwó fún wa tí wọ́n bá ti sanwó fún wa láti bẹ̀rẹ̀ ṣẹ́ ìtọ́jẹ́ tọ́ tiẹ̀ tọ́jẹ́ ti bàbá rẹ̀ ń sì yọ fún ọ. As in, ẹ má bínú mi understand. Ẹ lọ sí bank. Lọ́dọ̀ bank manager wa. Ẹ fẹ́ gba owó. Ìgbà wo ni dáàdì mi yìí kú náà tàti à ń sọ̀rọ̀ bá ṣe fẹ́ gbowó owó nísìn. Àtàwọn tó fẹ́ ṣiṣẹ́ àtẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ tó bá wọ kọ́ dúró tiwọn. Àbúrò lọmọ ẹ ti ń sọ̀rọ̀ báyìí. Sọ ẹ kọ́ máa sọ̀rọ̀ báyìí sá. Ẹni tó kú ti kú. Àwa tá a wà láyé ni ká máa táyé ṣe. Àbírọ̀. Ẹ wò dáàdì. Ẹ má bínú. Ẹ mọ̀ pé ẹni àpọ́nlé ni lọ́dọ̀ mi àpọ́nlé tí mo fún dáàdì mi òun náà ni mo máa ń fún yín. tó bá pẹ́ torí ilé ni o I am sorry to say mi ò lè tọwọ́ bọ̀wé bóyá kẹ́ try mọ́ mi bóyá kẹ́ sọ fún mọ́ mi. di méjì o lè fọ́ sí ìwé
kò sọ̀rọ̀ mi ń tọ́ sọ̀hún ọ gbọ́dọ̀ fọ́ sí ni kó o gbowó kémi ló sì gbowó kí n parí iṣẹ́ tá ń gbé fún mi ká sì parí ẹ̀ ká má parí ara wọn mọ́ tá a bá ti gbowó yìí. Ẹ má bẹ̀rẹ̀ ìjọba mi ní tọ́wọ́ mi. Di méjì àwọn tọ́bọ̀ wé ni ó sọ́sọ́ pé òní tọ́bọ̀ wé balabala tó mu sọ́bẹ̀ ìfẹ́ kú mọ́ọ̀tì ni àwọn ń kúnlẹ̀ bíi pẹ́pẹ́yẹ ọ̀ká gidi bonú bíi fáànù ibo. n ta ṣe kù. gbé afẹ́fẹ́ oníyà wèrè mi ni. Play this song, I wanna feel this song. The song you play today, the song I need tomorrow. Just put the music on. Play this song, I wanna feel this song. The song you play today, the song I need tomorrow. Just put the music on. Hey, Mr. DJ, put it on replay. Hey, Mr. DJ, don't stop the music. Hey, Mr. DJ, put it on replay. Hey, Mr. DJ, don't stop, yeah. Cause I love this song. Play this song you play today. This song I need tomorrow. Just put the music on. 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 Ìbàdí ìlẹ̀kẹ̀ kó má gbọ̀n bí ṣẹ̀kẹ̀rẹ̀. Ìbèbè ìlẹ̀kẹ̀ ó kó má ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀. Ìbàdí ìlẹ̀kẹ̀ kó má gbọ̀n bí ṣẹ̀ṣẹ̀. Ìbèbè ìlẹ̀kẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀. Body bounce like ball felele. Let it down like ball felele, yeah. So let your booty bounce like ball felele. Make it bounce like ball felele. See, how my money they count when your booty they bounce. When you talk so yeah, let me spend on it. Wọ́n kọ́ pè mí pé àwọn jáde. Nígbà tí mo jẹ́ máa gbọ́, wọ́n náà ti kú. And you, gẹ́gẹ́ bí girlfriend ẹ̀, kí ni nǹkan tó lè ṣàlàyé fún mi lórí nǹkan tó ṣẹlẹ̀? The only thing I can say is the last time I saw him was on Friday night. Ó wá bá mi ní club. Ìgbà tí àdẹ̀ríra, àsọ̀rọ̀, àṣírí, gist. So I saw a guy with him, bóyá ó drag ẹ̀ ni o, bóyá wọ́n jọ drag nǹkankan, mo ṣàárẹ̀ àwọn méjì papọ̀ bẹ̀. A guy? Yes, a guy. I saw them together. Mo wá ń dúró bóyá ó máa padà wá bá mi níbi tí mo wà, but at the end of the day mi rí. And the next thing I was hearing is dead and again his picture. Okay. Mommy, ẹ pẹ̀lẹ́ ma. Ẹ pẹ̀lẹ́, ojú méjì ti lọ. Ẹ wò ma, àwa ṣì ń bá ìwádìí wa lọ. Tá bá ní nǹkan kan tá fẹ́ béèrè lọ́wọ́ yín, a máa jẹ́ kẹ́ gbọ́. Imule.
ṣèkà o gbogbo. Àlùkò kú. Ha! Ikú tí Adéwálé Àlùkò kú yìí ó fẹ́ fi ó ṣe wàhálà ni. Ha! Àti ìdámúlẹ̀ tí ń bẹ láàrin wa àti ó sì fi bẹ́ẹ̀ kú. Ó lágbára. Ìmùlẹ̀ ń tábà wá já báyìí nísìn kọ́rùn tiẹ̀ lè mọ́. Sórí aṣọ tí kú ká mọ́ lọ́rùn, aṣọ tó wọ̀ kẹ́yìn kó tó kú, òun lọ́ọ́ rè mú wá báyìí. Ìmúṣẹ̀ká o ògbóòrùn àṣebí. Ìmúṣẹ̀ká o ògbóòrùn àṣebí. Ìmúṣẹ̀ká o ògbóòrùn àṣebí. tó òbí pé mo pè ń pè yáyà dákun ikú ọ̀rẹ́ mi tẹ́ bá ń pa ní ìbílẹ̀ gbèsè. Ta ló bẹ́ẹ̀ pa òkú ọ̀rẹ́ ẹ̀? ọ̀rẹ́ mi Adéwálé tẹ́ bá ń pa òkú rẹ̀ wọ́n ní pé tí n bá ti rí aṣọ tọ́wọ̀ kẹ́yìn kó tó di kó kú ni wọ́n fi fẹ́ bá ń ṣe àwọn ètùtù kan tí owó tí mò ń lé tí yóò fi jáde dákun ìbùdókú ẹ̀ wá. Olùsọ̀ndẹ̀. táwọn kan bẹ tó máa jẹ́ èèyàn ni. O ní fa. Mi lọ́wọ́ Google. ọ̀rọ̀ yìí sọ ọ̀rọ̀ ti lè kọjá. Mami, talk to me. Kí ló ṣe àdán fún mi? Ní tí mo fi pè ọ́ ni pé níbo lẹ gbé òkú ọ̀rẹ́ mi sí. Mi lè kọ́ rẹ̀. Lọ́dà níbo ló kú ẹ wá níbo kú ọ̀rẹ́ mi wá. Ṣé o mọ ẹlẹ́kọ̀ọ́? Ẹlẹ́kọ̀ọ́ ti wo? Ẹlẹ́kọ̀ọ́ bí ìsìn ọdún ẹ̀pẹ́ mo mọ bẹ. Tó bá ti dé bẹ́ẹ̀. Ìgbẹ́ sódò kó lọ báyìí mọ̀ta kó tó lè kú ọ̀rẹ́ ẹ̀. Tẹ́tẹ́ bá ti ti tọ́ọ̀gì ṣé ẹ ní respect rárá ni kébí ọmọ lọ sí ẹlẹ́kọ̀ọ́. Ń sọ fún ọ pé mọ́tò ò ní kú omi ń di táyà ẹ̀ mú màá jẹ́ kó ọmọ pé oògùn ń bẹ. Afẹ́fẹ́! Afẹ́fẹ́! Lọ́run bá ọmọ ti yẹn gbèsè fún. Ṣùgbọ́n àbáyé ẹlẹ́kọ̀ọ́ yá. Báyìí, ìtí wọ́n fi agbóbọ̀ ń padà ní èmi gọ́gọ́ bí odò. Ikú òyìn sí o, ikú òyìn sí o. Bọ̀dá. Kí ló ṣe yín? Ìbílẹ̀ ń gbé. Ṣẹ́wà ókè ṣe ẹtí ẹnìkan tó gbé ní omi rí tẹ́ḿbìlì ọdún pé tẹ́ḿbìlì mi gbé. Kí ló ṣẹlẹ̀ sọ tẹ́fẹ́ sọ? Ẹ má fọ́ pé mi sọ tẹ́fẹ́ sọ. Rí tí ó kún kó gbé òkú ẹnìkan wá. Ṣe nọ́ màjà. Ẹ ṣoṣo ájú. Ẹ ṣoṣo ájú jọ. Tó ń ṣe yín. Ẹ̀rí tí òkú tó bí òkú lè wá. Òkú. Kí ló ṣe yìí? Òkú ẹ̀rọ. Ó yẹ náà fún mi fún mi. Ẹ̀rọ wà ló ń bọ̀. Bàbá bóyá kẹ lọ́wájú o, torí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Ẹ wo bí sà. Ṣé bẹ́ẹ̀ jẹ òkú yẹn ní abẹ́fẹ́ lọ sà? Ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni. Ọlọ́run ewé lókun ni ọlọ́wọ́ awé lókun ni. Ẹ kojú ẹ̀yìn ẹ̀wù ni. Ẹ ní baba ń lé o.
Bá dára báyìí. Ó wà ní pàtì láì. Èmi gbọ́ngàn bèrè lò. Lọ. Ọwọ́ apàdé mi. Òṣìkà ni ó rojọ́ òṣìkà. Èmi ni mo pa Chief Adéwálé Àlùkò tó jẹ́ pàǹtí. Afẹ́, are you normal? 110% normal. Ikú Adédìméjì Àlùkò tó jẹ́ ọmọ Chief àti bank manager kò ṣẹ̀yìn. Mr. Afẹ́, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé ẹ sọ pé nǹkan tẹ́ ń sọ yìí kò ń ṣe pé ẹ ń ra ọ̀rọ̀ mọ́ra yín lọ́rùn? Or wọ́n sanwó fún yín kẹ́ lè ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí? Because I don't understand. You can't understand. Ibi tó bá wù ní mo fẹ́ lọ, ẹnì kankan para fẹ́fẹ́ mi ti aṣọ rí. I am telling you the truth and nothing but the truth. Wọ́n kì í gbà yín síṣẹ́ la gbà yín síṣẹ́ ni. Èdè téèkì ẹ̀ yìí sì kẹrọ arojú ẹlẹ́jọ́. Kẹrọ arojú ẹlẹ́jọ́. Ẹ̀dùn lọ́yà. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kí ẹ̀yin àtọmọ yín kẹ́ filé sílẹ̀ kẹ́ lọ fara pamọ́ síbi kan. Ok, kàkà kúrò lé right away. Ok, ó ti yé mi, mo ti gbọ́, ó ti yé mi. A máa kúrò lé right away, mo ti gbọ́. Ó yá, gbogbo aṣọ everything go big. Mo toiletries àwọn ọkọ̀ ní immediately. Agent, we're leaving the house right now. Kan kí ní tí ẹ̀yin bèrè lè kí. Yes, I'm leaving the house right now. Ìmọ̀ bá ti máa padà wá. Tó bá wí ìbùsí problem ẹ̀yẹ jókòó sí ilé kan. Bẹ́ẹ̀ mi ṣe wà yé mi ti kúrò nílé. Ìgbàlẹ̀ máa dé. Èyí ń dùn ẹ̀ wọ́n ní mi ìmọ̀ bá ti máa dé. Nígbà tí ṣe pé bóyá kan kí méjì tí ń dùn ògbọ́kọ̀ tí mo sọ ni. Mọ́mí oúnjẹ tó wà ní nǹkan. Ẹ máa jẹ oúnjẹ. Ẹ jókòó káyìn máa jẹ oúnjẹ òun tó di bá ti rí. Mr. Labi. Okay. Mo ti parí gbogbo deals yẹn pẹ̀lú new bank managers tán gbé wá. Ó dẹ̀ ti promise pé ká má worry pé òun máa fún wa ní owó yẹn. So tó bá di ọ̀la ẹ jẹ́ ká pàdé. No, ẹ má wá sí bank. Èmi ti máa gbówó wá sí chamber. Ẹ wá meet mi ní chamber. Màá ti gbówó wá ẹ̀yin ẹ má worry. Ok, kẹ́ tètè dé o. Ẹ jọ̀ọ́, ìrọ̀ mo níbi tó fẹ́ lọ. Ok, èmi gan máa expect yín. Ẹ ṣé. Officers, by tomorrow ó máa wà around. Oh, so I mean pé gbogbo ẹ ti settle wa. Ó ti settle already. I trust you. Ó máa wà níbí. Kò sí problem gbà yẹn. Bí a tó bá máa fi dọ̀la everything máa ti wà put to place gbà yẹn àbí. Okay. But ẹ jọ̀ọ́, ẹ má wá disappoint me. Ẹ má disappoint me. Okay. Òṣìkà kan ni yóò dá. Wà á béèrè iṣẹ́ rẹ̀ mọ̀ pẹ́ bóyá. Ọjà mi lẹ́nu nígbà tí ẹ kọ́kọ́ pè mí pé kí n wá gbowó. Bọ́kọ́ ìbéyà ń tàn mí ni. Bí mo ti wà yìí, bí mo jẹ́ ẹ̀dá kan tí Ọlọ́run bá ti ṣe nǹkan fún, gẹ́gẹ́ bọ́lá bá ti ṣe fún mi, ìmọ̀ tẹ́ mi lọ́rùn. Ẹgbà owó tí mo ṣiṣẹ́ fún, tí mo làágùn fún, ọmọ tó já mi rèé, ọmọ alábàákẹ́ tó já mi rèé, tí ò ní sórí, tí ò ní fojú sunkún ọmọ. Àbẹ̀yẹ yín báyìí nìsín, àwọn mẹ́nìkà wọn fẹ́ máa so dáadáa mọ́ mi lọ. Sáà bá gbọ́n ìyàtọ̀ ẹ̀gbà lélẹ̀, ọ̀dà gbé lè fẹ́ mọ̀ṣẹ́. Tọ́wọ́ sì wù wọ́n kánà mọ́ mọ̀ṣẹ́. Tọ́wọ́ bá bo owó, ìfowó ọwọ́ mi, ìfìyọ yín iṣẹ́, ẹ̀rí. Ibi tẹ́ wà yìí, ẹ mọ̀ orí ẹ̀dá tí mo jẹ́. Ẹ̀sìn mọ́wọ́ kékeré máa gbà ní gbogbo báàgì lọ́wọ́. Ẹ̀rí. Ọ̀gá, ẹ pe owó wò ní kí n máa lọ. Wọ́n ká sì máa pàdé wọn. Báàgì tí ẹbí dání ṣé kò ti pàtó lára? Kékeré rẹ̀ nílé yìí. No problem. Ọmọ àgbo wọlé sí. Owó mi. Ọ̀pọ̀ nígbà tí wọ́n máa ń
Alabi. Mi ìwọ Alabi. Alabi yẹn ìwọ. Ìyẹn pé gbogbo ìmùlẹ̀ tó ní ká lọ mú ọ̀nà tó fẹ́ bá yọ sí èrè ṣé o wá ti rí pé ọlọ́run ọba ti wá ju èrè báyìí. Bẹ́ẹ̀ni ilẹ̀ ọ̀rẹ́ á dẹ̀ bí ẹ́. Bẹ́ẹ̀ni. Dákúgbò ló ti jẹ́. Gbogbo àǹfààní tí mo nílò láti fi pa ìdáhùn wà ní káwọn. Àmọ́ mo ṣe rò irú kó tó máa yá sí mi lọ́wọ́ láti pa ẹ̀. What? But wọ́n á da ẹ̀jẹ̀ lé lórí, wọ́n á ya fọ́tò ẹ̀, wọ́n á post ẹ̀ sórí wọn social network. Ṣùgbọ́n rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn lábẹ́ ikú ẹ̀ ó máa jẹ́ kí ìmọ̀ pé ó jẹ́ ikú àbò jẹ́ ikú. Tí wọ́n bá post òkú ẹ̀ táwọn èèyàn bá ní pé náà mú ẹ̀ was cold as a dead meat. Ṣùgbọ́n tí wọ́n bá post òkú ẹ̀ táwọn èèyàn wá pìtì ẹ̀ ó lè change mind. Ẹjọ ẹ má bínú ẹjọ má bínú mo fẹ́ sọ̀rọ̀ kan lẹ́jọ́ ẹjọ má bínú ẹ mọ̀ pé ìsìn tẹ́tí mi ìlú wáyé báyìí sìn tẹwárí ẹ fẹ́ ṣe irú nǹkan tẹ́ ṣe fún dáàdì fíìmù èmi ò bá ẹ má bínú mo kàn ní mi bá advice pé ẹ ṣe jí kí mi kúkú máa lọlé bóyá kí mi lè lọ sọ fún àwọn èèyàn pé ibi báyìí ni dáàdì wa ò dáàdì òkú o orí mi ò pé nìyẹn o àbí. Guys tó bá lóun fẹ́ lọlé ẹ jẹ́ ọlọ́lé ẹ make sure pé tó bá lọ ní kò tẹ̀lé tó bá lọ oko ẹ má jọ dóko ẹ jẹ́ kó dóko kó dókòrókòtò ẹ jẹ́ káwọn tó lè fojú sunkún ẹ. Ọjọ́ ọ̀la please ẹjọ́ mọ̀kọ́lọ́ ọ̀bẹ ẹjọ́ ayé oh my God at last sorry. Wọ́n ní kò dìde yára. Daddy ọjọ́ ọ̀la nìyẹn jọ ọjọ́ ọ̀la ló wá sọ. Tí méjì torí kọ́tọ́ fẹ́ ṣe fún ẹ yìí. Shut up! Now look at me. Èmi tó ń wò yìí, mi ò kì í ṣe oníwàhálà yẹn. Mo fẹ́ràn peace. Tó bá ti cooperate pẹ̀lú mi, ò ní ṣòro. Gbogbo nǹkan tí n bá ní kó ṣe ni kó ṣe. Ṣùgbọ́n tí n bá ní kó ṣe nǹkan tó bá ṣe. Ojú mi. Má jẹ́ kó rí pípọ́n ojú mi. Mo gbọ́dọ̀ bá ṣe lè ṣe ló bá ṣe ṣùgbọ́n má pa mí jù. Tí n bá máa pa ìwọ kọ́ ló máa sọ fún mi. Sùn sí àwọn ọmọ ẹtí mi jọ. Ẹ ń mọ̀. Àbí kí n pa yín kẹ́rì. Ẹ kó ẹsẹ̀ sórí pákó orí ibi. Asu.
Bọ́dà, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ sọ̀rọ̀. Fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ mú gbọ́. Ẹ wo bọ́dà ẹ jọ̀ọ́, ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ jọ̀ọ́. Ẹ wo ṣẹ́rí dájú mi tó wà nílò ayé. Wọ́n ní IBP like kò dá fún situation ibi tá a wà yìí. Actually lóòótọ́ láti gbà tẹ́tí mú wa wá bíbá ẹ nà wá ẹ ṣe nǹkan fún wa ẹ ń fún wa lóúnjẹ ẹ ń fún wa lẹ́yìn tí tá a bá fẹ́. Ẹjọ́ tó rọ lẹ́ni ká máa lọ lé ẹjọ́ please. Ó fọ́ ní ṣá bó ṣe wà nígbà láti jẹ tó ń jẹ tó ń mu tó wà ókè tó ti bí wàhálà kan wà fún wàhálà àṣẹ ní ti fún ẹ kò tẹ́ lọ́rùn ó fẹ́ lọ lé lọ́tún máa lọ pẹ́ àbí. Bàbá ó dà pé ẹ mọ bó ṣe ń lọ and you just keep quiet kí ni mo sọ tó bá tó time tẹ máa lọ́ọ̀lì àá jẹ́ kẹ́ mọ̀ ṣe gbọ́. Chief, bọ́. Ló ṣẹlẹ̀ bí wọ́n ti kọ́ àbí ṣó ríbi tó wà rí ibi la ti ń ṣe ìdájọ́ àyè àti òkú ibi ni alààyè àti òkú ti ń pàdé. And as far as I'm concerned, òkú ni ẹ́. And to the whole world, ó ti kú. Now listen, tó bá fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ ṣọ̀fọ̀, Adako cooperate. Rule number 1, kò gbọ́dọ̀ sí ariwo. Rule number 2, o gbọ́dọ̀ complain. Má try láti escape. Okay, sir. Torí tó bá gbìyànjú ẹ̀, wàá fi kó ṣe fàjẹ́. Phone ọwọ́ ẹ̀ dà. Give him the phone now. Ẹ fún wọn fóònù. Ní tó bá parọ́, kò sí fóònù wọn mi ò parọ́. Ọlọ́run mi ò parọ́ ẹ bú. Kò sí fóònù wọn mi. All right, guys. Welcome to you. Ǹjẹ́ wá? Gbogbo àlàbí. Àṣeyàn ló lè. Imú mà ní ká o. Tí ò jẹ́ ká gbóhùn. Ẹyin òkú kọ àṣẹ lásánlásán ni. Ẹni bó ṣe ṣojú dúdú ṣe ìwé ìrànjú. Olójú dúdú òṣì bláàkì. Ta ni ká gbówó fún náà ní títí náà? Ẹni ṣe orí burúkú lọ́ọ̀yà dọ́kítọ̀ station sorry ẹ wo àwọn ló lówó o Mr. Alabi ló lówó o èmi sì wọ́n wá gbowó ni o mi ò ṣèyàwó wọ o. níbo ẹ sọ̀rọ̀ sàmẹ́sọ̀ sọ̀rọ̀ èmi mọ́ lọ́wọ́ ni. irú àjọkú àwẹ̀wẹ̀ àjọgbà gbogbo níbi tí mo wà ló jẹ́ sùúrù lónìí ẹni tó gbé mi rẹ̀. kọ́lá mi nínú tó fi ń gbàwẹ̀ olórí fún Mr. Alabi ló lówó mi mọ́ kọ́kọ́ pẹ́ o. Officers, you can do your work. Òun ni o, òun ló lówó, òun ni o. Wá gbìyànjú àti sọ ẹyẹ ṣe. Ẹ̀rù kó o bá sọ oníṣòwò ẹgbẹ́ tàbá ní kàmí. Ó yẹ dídé. Ọ̀la la máa mú ní. Ẹ̀wọ̀n ló máa kú sí.